káàbọ̀ sí ètò kíni Bíbélì wí, kíni Bíbélì sọ. Ètò yìí tó wà fún náà ní ìbéèrè àti ìdáhùn. Mo ní àwọn ìbéèrè ní iwájú mi tí a máa dá wa lóhùn ní ọ̀kọ̀ọ̀kan. Àkọ́kọ́ ìbéèrè tó wà wájú mi lónìí ni pé kíni Bíbélì sọ nípa ìrètí àti ohun tí à ń fẹ́, ohun tí à ń retí àti ohun tí à ń fẹ́ ó fẹ́ jọra wọn ní ṣùgbọ́n yàtọ̀. Ohun tí à ń retí ó ní nǹkan tí à ń retí kó ṣẹlẹ̀, tí ò bá ṣẹlẹ̀ á gbà kámú. Ohun tá à ń retí, nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ dandan ni, tí ò bá ṣẹlẹ̀ ìbànújẹ́ ó dé. Ṣùgbọ́n ìtumọ̀ nínú ara nìyẹn. Ṣùgbọ́n nínú Bíbélì, ohun tí à ń retí òun ní gbòǹgbò nínú ìdánilójú nínú Ọlọ́run, torí pé Ọlọ́run ló sọ̀rọ̀. Ní tí Ọlọ́run sọ, àwa ní ìrètí pé bẹ́ẹ̀ ni yóò ṣẹlẹ̀. Ohun tí à ń retí, ìrètí iná ló bí pé ohun tí Olúwa fẹ́ fún mi tó sọ, iná lèmi náà fẹ́ kó ṣẹlẹ̀. Kò sí bí a ṣe fẹ́ bá Ọlọ́run rìn tí a ní ìrètí. Ìwé mímọ́ sọ ní ìwé Kọ́ríńtì kìíní orí 13 ní ẹsẹ̀ 13. Ó ní àwọn nǹkan mẹ́ta yìí ló ń bẹ: ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Ó ní tó tóbi jù bẹ́ẹ̀, ó ní ìfẹ́. Mẹ́ta lọ́kan tí máa ń bí ṣẹ́gun fún wa nínú ìrìn àjò gbàgbọ́ ni ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Gbogbo ẹni tí ó bá ń bá Ọlọ́run rìn ni Ọlọ́run máa ń ṣèlérí fún. Ìlérí yẹn ló wá máa ń bí ìrètí. Àwọn ìlérí wà tí Ọlọ́run ṣe fún wa nínú Bíbélì. Bẹ́ẹ̀ ni, àwọn ìlérí sì wà tí Ọlọ́run ṣe fún àwa tí ká lára wa fún ara wa. Bóyá nínú ìran, nínú àlá wa, bóyá nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ lẹ́nu àwọn ìránṣẹ́ Ọlọ́run, àbí ìlérí tí Olúwa gan wá sí nínú ìwé mímọ́. Ẹni tí mo fẹ́ kárí ní orí ọ̀rọ̀ ìrètí ó ní Abraham, bàbá ìgbàgbọ́. Ìwé Róòmù orí 4, Róòmù orí 4. Mo fẹ́ kí a wo ẹsẹ̀ 16, ká wo ìgbé ayé ìrètí Abraham. Nítorí náà ni ó fi ṣe ti ipa ìgbàgbọ́, kó lè ṣe ti ipa oore ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú. Kì í ṣe àwọn tí ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn tí inú ìgbàgbọ́. Abraham pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa. Ẹ wá kíyèsí ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 18 ni mo fẹ́ kẹ́ kíyèsí, títí di ẹsẹ̀ 19 sí 21. Gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́. Ọlọ́run ti ká lára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pe ohun wọn nì tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹ wá kíyèsí ẹsẹ̀ 19. Ẹni tí kò sí àìlera nígbàgbọ́ kò rò tara ohun ti kára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n 100 ọdún, àti kíkú inú Sára. Kò fi àìgbàgbọ́ sí iyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó lè ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbà tó sáà ti mọ̀ dájúdájú pé ohun tó bá ti ṣèlérí ó lè ṣe. Ẹ rí wípé ẹsẹ̀ 18 yẹn pé nígbà tí ìrètí kò sí, ẹni tó gbàgbọ́ ní ìrètí pé kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, yẹn ni pé nígbà tí Abraham gan ara rẹ̀ ò gbé kankan mọ́, ara ti kú, ara ìyàwó ti kú, Ọlọ́run sì ń ṣèlérí pé yóò bímọ. Ọlọ́run èyí sàsọ jẹ́, ntọ́lọ́run bá ti sọ bẹ́ẹ̀ ni yóò rí. Ó lè pẹ́ o, ó lè yá o. Àwọn ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká dìrọ̀ mọ́ ìlérí rẹ̀ o. Ntí Ọlọ́run bá ti sọ náà ni máa ń bí ìrètí fún ni o. Ìrètí náà ni èyí yẹn ò kú o.
tẹ́ ẹ bá rí ẹni tó gba Ọlọ́run gbọ́ tó sì yọ̀ nírètí kò ní kú ó tó ní dandan ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣẹ. Ìbéèrè mìíràn ni pé kí ni Bíbélì sọ nípa ìtọ́jú ara ẹni àti mímójútó ìlera ọpọlọ ẹni? Kí ni Bíbélì sọ nípa ìtọ́jú ara ẹni àti mímójútó ìlera ọpọlọ wa? Ntí Bíbélì sọ ó hàn gbangba. Bíbélì pé fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Àwa kan ò mọ̀ wípé ó yẹ ká fẹ́ràn ara wa. A kàn rò pé Ọlọ́run sáà ní ká fẹ́ràn ọmọnìkejì ni wọ́n fi gẹ́gẹ́ bí ara ẹni bá fẹ́ràn ara ẹ̀ ni ó fẹ́ràn ọmọnìkejì. Ẹni tí ó fẹ́ràn ara ẹ̀ kò lè fẹ́ràn ọmọnìkejì. Ó wá ṣeéṣe kéèyàn wá fẹ́ sojú ayé kó máa fìfẹ́ hàn sí ẹlòmíràn kó má fẹ́ràn ara ẹ̀. Ìgbà yẹn ló ń ṣiṣẹ́ àárí mi. Irú ẹ̀wà bẹ́ẹ̀ ìríra ní sọ́lọ̀. Ṣé ẹ rí lára ìfẹ́ tí a ní síra wa ònìyàn fi ń tọ́jú ara ẹ̀. Ìwé Éfésù orí 5 ó ń sọ nípa ní ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 31 ó ń sọ nípa ọ̀rọ̀ ìgbé ayé lọ́kọláya. Ó wá ń sọ nípa ọkọ pé kọ́kọ́ fẹ́ràn ìyàwó ẹ̀, tí ọkọ bá fẹ́ràn ìyàwó ẹ̀ bí ara ẹ̀ nítorí pé ara ọkùnrin ìyàwó ẹ̀, nítorí pé kò sẹ́ni tí kì í tọ́jú ara ẹ̀. Èèyàn máa ń tọ́jú ara ẹ̀, ó máa ń bọ̀, ó máa ń kẹ́ni. Tí mo fẹ́ kẹ́ rí mbẹ̀ ni pé Ọlọ́run fẹ́ ká tọ́jú ara wa, ká kẹ́ ara wa, ká ṣètọ́jú ara wa, ká ṣèkẹ́ ara wa. Níbi ìtọ́jú yìí ni ká wẹ̀ lójoojúmọ́ wà, ká fọnu, ká mójútó àwọn ètò ìlera wa, ká wọṣọ tó gbámúṣé, ká sùn lágbègbè tó lera, ká má gbé ilé ìdọ̀tí, ká má gbàdúgbò tó dọ̀tí. Àwa tá a já ládùúgbò ká tọ́jú àdúgbò wa, ká tọ́jú àdúgbò wa. Ẹ má bàdúgbò jẹ́, kẹ́ ẹ má sunlẹ̀, ẹ ń bá lera àwọn aládùúgbò jẹ́ ní Ọlọ́run ó dáríjì yín gbogbo èyí tẹ́ ẹ̀ ń ṣe. Ẹni bá ń sunlẹ̀ alákòóbá ni. Ntí wàá máa ń dùn mí ni pé ọ̀pọ̀ yín tẹ́ ẹ jẹ́ aládùúgbò ilẹ̀ kàwé, ìmí inú yín ó jó níṣègùn yóò máa sunlẹ̀. Àkóbá lẹ̀ ń ṣe, àkóbá ìjọba la máa bú, àwa gangan à ń ṣera wa. Wọ́n ní ká gbé àpò dọ̀tí lẹ̀, kẹ́ ẹ kó tẹ́ ẹ máa kó dọ̀tí sí, kẹ́ ẹ máa san fún àǹtí ọmọ gbé. Ẹni pé inú ọgbà mi lèmi mo ní ilé mi lọ wá ń ṣe ìgbò sì dáná sí dọ̀tí rẹ̀ yìí inú ilé rẹ̀ nìkan kọ́ lè èéfín rẹ̀ yọ lọ èéfín rẹ̀ yọ lọ àdúgbò. Ẹ má jẹ́ ká máa ṣera wa léṣe, ká wá máa fèdè fọ̀n ṣọ́ọ̀ṣì àbí kẹ́ ẹ máa dalẹ̀ sí ojú àgbàrá kẹ́ ẹ fẹ́ kómíyá. Irọ́ Bíbélì ò fààyè gbà wá ká máa fààyè wa kó bá ọmọnìkejì. Ẹ jẹ́ á tọ́jú ara wa, ẹ jẹ́ á mọyì ara wa. Mo gbọ́dọ̀ ṣe kí ara mi, bẹ́ẹ̀ náà la tún wá gbọ́dọ̀ sì tọ́jú ọpọlọ wa. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ àdìdìkudì sáyà. Tá a bá sì tọ́jú ọpọlọ wa, Jésù ni ẹ má ṣàníyàn, ẹ má ṣàníyàn, àníyàn máa ń kó bọ́pọlọ ni. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á sùn lásìkò tó yẹ ká sùn. Tá a bá ṣiṣẹ́ ká sùn. Tá a bá ṣiṣẹ́ kárakára ẹ jẹ́ ká sùn. Kó má tó jẹ́ pé lásìkò tó bá yẹ ká sùn yẹn látùn wá gbé fóònù. Àwọn fóònù yìí náà tá a máa ń lò yìí náà ó máa ń ṣàkóbá fọpọlọ wa. Nígbà tó bá yẹ ká ẹ sùn, ìgbà yẹn ló wá tún gbé fóònù lọ olóhùn rẹjú, olóhùn fẹ́ máa gbafẹ́ ni lọ wá ń lọ sórí agbágbé, lọ ń lọ láti inú ìfọ́nrán kan dé fọ́nrán mi ó sì ṣe yẹn fún wákàtí 3. Kò sí bí ọpọlọ yẹn ò sí ní sọsẹ́lẹ̀ lọ́jọ́ kan. Olúwa ni a tọ́jú ara wa, Ọlọ́run ò sì ní sọ̀kalẹ̀ wá bá wa tọ́jú ara wa. Kò sí àyànfẹ́ ọmọ kan tí Ọlọ́run wà wẹ̀ fún láyé. Kò sí àyànfẹ́ ọmọ kan tí Ọlọ́run ó fún sọ pé oúnjẹ gidi rèé máa jẹ́. Á jẹ oúnjẹ gidi, á ṣe ìdárayá tó yẹ ká ṣe, á sì ṣàmójútó ìlera ara wa. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù yóò dára fún wa. Ìbéèrè mìíràn ni pé kí ni Bíbélì sọ nípa bí mo sì lè ní ìgbé ayé àdúrà tó jinlẹ̀? Ìgbé ayé àdúrà tó jinlẹ̀. Èmi ò mọ̀ bóyá ìgbé ayé àdúrà kan wá jinlẹ̀ tàbí ò jinlẹ̀, ṣùgbọ́n tí Bíbélì sọ fún wa ni pé àdúrà dàbí èémí fún ìgbé ayé ẹ̀mí. Tí ò bá sí èémí kan tó jinlẹ̀, èèyàn lè mí sínú. Ẹ̀kọ̀ọ̀kan èèyàn lè ṣerú ìdárayá bẹ́ẹ̀ fún ìlera
àwọn ẹ̀yà ara tinú ní mímí jinlẹ̀ gbàdúrà ṣe rí bí èmi ṣe rí bá a ṣe mí tí kì í ní wa lára bẹ́ẹ̀ náà làdúrà ti rí tá a bá ti gbàdúrà a máa kú béèyàn ọba ti mímọ́ ikú ló kàn ní Jésù sọ pé ó yẹ kí èèyàn máa gbàdúrà láì sinmi láì sáré ibẹ̀ ni ó ti yẹ pé àdúrà ò dìgbà tá a bá tó dé ṣọ́ọ̀ṣì ká tó gbà kì í ṣe ó yá kẹ́nìkan lé àdúrà fún wa orúkọ Jésù lẹ́ẹ̀méje iná ẹ̀mí mímọ́ ọ̀yá ẹ̀jẹ̀ Jésù ìyẹn kọ́ ni gbogbo àwọn fọ́múlà àdúrà yẹn kò sínú Bíbélì bí èémí ṣe rí sí àgọ́ wa àti ìwàláàyè ẹ̀mí wa nú ayé bẹ́ẹ̀ ni àdúrà rí sí ìwàláàyè wa àti ìgbéró wa nínú ẹ̀mí mímọ́. Tẹsalóníkà kìíní orí 5:7 tó ní ẹ máa gbàdúrà láì sinmi ìyẹn ni pé bá a ṣe kò sígbà tí èèyàn ń tẹ́gbà kò sígbà tí èèyàn ń bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ máa gbàdúrà a gbọ́dọ̀ wá di ẹni tó ń gbàdúrà débi wípé bá a wà níwájú èèyàn à ń gbàdúrà bá a ń ṣiṣẹ́ wa à ń gbàdúrà tá à ń sọ̀rọ̀ wà á máa finú gbàdúrà bó ń rìn wà á máa gbàdúrà tó o bá ń jẹ wà á máa gbàdúrà kódà kó o máa sùn ẹ̀mí rẹ̀ á máa gbàdúrà ǹjẹ́ ọba ògo kọ́ wa nìyẹn bó o wá ní tó bá jẹ́ pé mo fẹ́ lákòókò àdúrà ilẹ̀ ń pè ní àdúrà jinlẹ̀ pé kí n gbàdúrà lójúmọ́ kí n lo wákàtí 8 kí n lo wákàtí 10 tó o bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gan tó ń fi wákàtí 10 gbàdúrà lójúmọ́ tí Ọlọ́run wá fún ọ ní iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ torí méjì ní iṣẹ́ ìránṣẹ́ tó nípọn nínú iṣẹ́ Olúwa iṣẹ́ ìránṣẹ́ àdúrà àti ọ̀rọ̀ làwọn àpòstélì pé ojúlówó sẹ́rẹ̀ a ó fara wa fún àdúrà àti ọ̀rọ̀ àwọn tó jẹ́ pé wọ́n à lóko wọ́n à lódò tó jẹ́ pé iṣẹ́ Olúwa ni wọ́n yàn láàyò kódà tí Ọlọ́run bá fún ẹ ní iṣẹ́ ìránṣẹ́ àdúrà tí ó lè máa lo wákàtí 10 nínú àdúrà lójoojúmọ́ irọ́ ni o lè ṣe fún sáà kan tí iṣẹ́ Ọlọ́run bá gbìnàyà lọ́wọ́ ẹ torí pé tíṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ bá dé kí ló dé tí Jésù ń kọ́ àwọn èèyàn fún wákàtí 42 fún ọjọ́ 3 láì jẹun Jésù náà ò fi wákàtí aka nínú ìwé ìrere Lúùkù ló fi ìgbé ayé àdúrà Jésù hàn wá aka ó fi gbogbo òru gbàdúrà wákàtí 12 ní gbogbo òru nínú àgbo Ísírẹ́lì aago 6 alẹ́ sí aago 6 àárọ̀ ìsọ̀ 4 ni wọ́n ní lọ́sàn ìsọ̀ 4 ni wọ́n ní lóru ìsọ̀ 4 òru aago 6 sí aago 9 ìsọ̀ kan nìyẹn aago 9 sí aago 12 ìsọ̀ kejì ìsọ̀ kẹta aago 12 sí aago 3 ìsọ̀ kẹrin aago 4 sí aago 6 ìsọ̀ 4 òru pé Jésù nígbà tí ó yàn àwọn ọmọ ẹ̀ ó lo gbogbo ìsọ̀ 4 nínú àdúrà ṣùgbọ́n kì í ṣe gbogbo òru ló ń ṣe bẹ́ẹ̀ èèyàn á ṣẹ́ látàárọ̀ dalẹ́ á jẹun kò ní sùn ni tó bá wá tó sùn yẹn ọba ògo á wá jí kò ní jí ní ìsọ̀ kìíní kò ní jí ní ìsọ̀ kejì á jí ní ìsọ̀ kẹta ìsọ̀ kẹta yẹn ló máa ń fi gbogbo òru Mark orí 1:35 á ti jí káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó jí láti lọ gbàdúrà ó kéré jù yóò lo wákàtí 3 ń bẹ̀ ìgbà míì tó bá pẹ́ tó bá jẹ́ wákàtí 6 ní làwọn ọmọ ẹ̀yìn ẹ̀ máa wá bá pé wọ́n ń wà ẹ má fi akitiyan ẹ̀ ṣiṣẹ́ ayé níṣẹ́ bí o ní ẹ má gbàdúrà wákàtí rẹpẹtẹ o ní ẹ má gbà o èmi náà máa ń gbà o ṣùgbọ́n tí mò ń sọ ni pé gbígbé ìgbé ayé àdúrà tó jinlẹ̀ ni pé kí àdúrà kó di èémí fún mi ní tí Bíbélì sọ fún wa nìyẹn ní tí Jésù sọ fún wa nìyẹn kí n máa gbàdúrà láìsinmi kì í ṣe ìgbà tí èèyàn bá lógun ni ó tó gbàdúrà kì í ṣe ìgbà tí èèyàn bá ní wàhálà ni ó tó gbàdúrà ó lè kódà kó jólóko owó ò lè fi wákàtí 10 gbàdúrà gbogbo àwọn àti kórè mọ́ ẹ lọ́wọ́ kí ìwọ tó ṣe odó ṣe tán ò lọ bí iṣẹ́ tiẹ̀ àbó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ò ní o fi wákàtí 10 gbàdúrà o sùn láago 8 àbó bẹ̀rẹ̀ àdúrà láago 8 tó bá lo wákàtí 10 nínú àdúrà o bẹ̀rẹ̀ láago 8 alẹ́ wàá parí ẹ̀ láago 6 ìdájí kọ́ wá wò pé só o lè ṣe bẹ́ẹ̀ fún ọdún tó o sì ní àwọn àgùntàn Jésù tó fẹ́ bọ́ tó láwọn iṣẹ́ mìíràn tí Olúwa fún ẹ láti ṣe ni mo sọ pé
à ń gbàdúrà wákàtí mẹ́wàá lójoojúmọ́ mò ń gbà tí a bá ń wojú Ọlọ́run fún àwọn àkànṣe àbẹ̀wò a lè ya ara wa sọ́tọ̀ pé a máa gba àwọn àdúrà báyìí tá a bá dẹ̀ gba àwọn àdúrà yẹn kó tún yé yín dáadáa kí Olúwa wá bẹ̀ wá wò Ọlọ́run ó lè má mú lára àwa tá à ń gbàdúrà yẹn kó jẹ́ pé ẹni tí ò bá yín gbàdúrà lọ́lọ́run lọ gbé dìde bẹ́ẹ̀ ni èèyàn ò lè fàdúrà kiri ẹ̀ mọ́ Ọlọ́run lọ́rùn pé kọ́ Ọlọ́run lòun irọ́ ni Ọlọ́run ti parí àtẹ ètò ẹ̀ tásìkò bá tó àwọn tó ti ní lọ́kàn tó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ ni ó gbé àdúrà ò ní kọ́ Ọlọ́run lóyìn ẹ má fa àwẹ̀ àtàdúrà síra yín léṣe bẹ́ẹ̀ ni n tí Olúwa fẹ́ ká ṣe ni pé kí àdúrà kó di èémí ìgbé ayé wa tó o bá gbàdúrà ó kú wàá kú pátápátá nú ẹ̀mí bẹ́ẹ̀ ni wàá kú àìgbàdúrà ìyọnu ni tó o bá gbàdúrà díẹ̀ wàá lágbára díẹ̀ tó o bá gbàdúrà púpọ̀ wàá lágbára púpọ̀ tádùá bá wá di ní tó ń gbà nígbà gbogbo digbí ni wàá rí nínú agbára Ọlọ́run bẹ́ẹ̀ ni àdúrà ní bí agbára àdúrà ni Ọlọ́run ti ń fi agbára tiẹ̀ jí ìrọ̀ àìlera wa tẹ́ ẹ bá ti wá kọ̀ tẹ́ ẹ gbàdúrà ẹ fẹ́ ṣègbé ayé ìgbàgbọ́ nínú agbára ẹran ara kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. Ìbéèrè mìíràn ni pé kí ni Bíbélì sọ nípa ìdáríjì àti ìlàjà kábánilàjà ìdáríjì ọmọnìkejì àti ìlàjà kì í ṣe nǹkan kan náà ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo wa ni a rí ìdáríjì gbà Jésù sì kọ́ wa nínú àdúrà tí gbogbo wa máa ń pè ládùúrà Olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá ìgbé ayé ọmọ Ọlọ́run ni kó máa dáríjì yàn ó nílò láti dúró de ìgbà tí ẹni tó ṣẹ̀ ọ́ bá tó wá bẹ̀ ọ́ kó tó dáríjì ó gbọ́dọ̀ dáríjì ẹni ó ṣẹ̀ ọ́ fún ìdí méjì àbí mẹ́ta àkọ́kọ́ fún ìlera ara ẹ̀ tínú bá ń bí ẹ tó ní pẹ́ ní ẹsẹ̀ ó lè bínú ọjọ́ kan ó lè fi gbogbo ọjọ́ ayé ẹ̀ bínú kódà ó lè bínú kú àwọn kan wà tán pè lá bínú kú wọn á bínú kú ni àwọn yẹn náà kó bára wọn má yà bínú kú ọmọ Ọlọ́run ò lè yà bínú kú dáríjì ọmọnìkejì torí ìlera ara ẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ tó náà ṣẹ̀ yẹn ó ti di májèlé fún ìlera ẹ̀ nínú ọkàn tí ọkàn ẹ̀ bá ṣàìsàn àgọ́ ara ẹ̀ yọ ṣàìsàn dáríjì ẹni ó bá ṣẹ̀ ọ́ àkọ́kọ́ nìyẹn torí ìlera ẹ̀ kejì torí ìlera ẹ̀mí ẹ̀ kó lè bọ́ lọ́wọ́ àwọn ẹ̀mí adánilóró ẹni tí ó bá dáríjì ní àwọn ẹ̀mí èṣù fìtínà ẹ̀ wọ́n á fìtínà ẹ̀ ìdálóró kan wà lọ́dọ̀ àwọn ẹ̀mí èṣù fún ẹni tí kì í bá dáríjì yàn ìkẹta Olódùmarè náà wà ní dáríjì ọ́ tí Ọlọ́run ò bá sì dáríjì ọ́ àdúrà rẹ ò lè gbà bẹ́ẹ̀ bó ṣe rí lọ́rọ̀ dáríjì náà a kì í dúró dé èèyàn ṣẹ́ra àwọn tí òye ń tà ń sọ èyí béèyàn bá ṣẹ̀ wọ́n kíá ni wọ́n ti sọ pé Olúwa dáríjì táwọn bá gbàdúrà Olúwa ṣàánú ẹ̀ Olúwa dáríjì ó àti pòóró ọ̀ràn tí ẹni yẹn ṣẹ̀ wá tó lè kó bá ẹ̀mí wa Olúwa dáríjì ó kò mọ tí ń ṣe ni Ọlọ́run ṣàánú ẹ̀ ó ti gbójú kò nígbà tó ti sọ pé kọ́lọ́run dáríjì ó ní kàṣẹ́ṣẹ̀ fún mọ́ tó bá wá dé lọ́la tó ní ní tí mo dẹ̀ sí yẹn kó dá Olúwa ṣeun wàá dúpẹ́ fún Ọlọ́run fún òun ni ìwọ kọ́ ló ní ìtọ́rọ àdáríjì torí tí bóun náà ṣe wá tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹ̀ nòun náà ó ti ní ṣòro ó ti dáràn àwọn ẹ̀mí èṣù bẹ́ẹ̀ ni ó sì ti dáràn Ọlọ́run ṣùgbọ́n dáríjì bó bá wá ògo ní fọlọ́ bí ó sì wá wàá máa fàdúrà ràn lọ́wọ́ náà ni ìyẹn lórí ọ̀rọ̀ dáríjì ẹ̀ṣẹ̀ ṣẹ́ẹ́rí ní tá à ń pè ní ìlàjà kí ló bí ìlàjà ẹni méjì tí wọ́n ti jọ wà báyìí tẹ́lẹ̀ àárín wọn wá dàrú ntí sì máa ń mú kí ẹni tó rẹ́pọ̀ kí wọ́n rẹ́jà ìwà ọ̀dàlẹ̀ ni tí ẹni tó bá dalẹ̀ ẹni tí ò bá jẹ́wọ́ ìwà ọ̀dàlẹ̀ tó wá jẹ́ pé àṣírí ìwà ọ̀dàlẹ̀ wá tú wàá dáríjì ṣùgbọ́n ò ní mú àjọṣepọ̀ yẹn wá sí bó ti rí tẹ́lẹ̀ ò ní rí bó ti rí tẹ́lẹ̀ ó lè dalẹ̀ èèyàn torí ẹni ọ̀dàlẹ̀ sẹ́rí ìwà ọ̀dàlẹ̀ kì í ṣàṣìṣe ìṣẹ̀dání bẹ́ẹ̀ ni Júdásì dalẹ̀ Jésù àwọn ọ̀dàlẹ̀ pọ̀ ní bíbélì àwọn ọ̀dàlẹ̀ pọ̀ ní ayé
ó ṣeéṣe kí wọn náà ti dalẹ̀ èèyàn, ṣùgbọ́n tó o bá dalẹ̀ èèyàn, tó o bá tètè jẹ́wọ́, sẹ́rẹ́ tí kì í ṣe ẹni ibi ní ẹni tó hùwà ọ̀dàlẹ̀ tó jẹ́wọ́ ìwà ọ̀dàlẹ̀ láì jẹ́ pàṣírí ẹ̀ tú. ṣùgbọ́n ẹni tó hùwà ọ̀dàlẹ̀ tí ò jẹ́wọ́ tó jẹ́ pé ńgbà táṣírí ẹ̀ wá tú lọ́wọ́ wá sẹ̀ ń ṣe bí atọ̀ lé káàkiri, ẹni bí ni. tẹ́ ẹ bá nírú ẹni bẹ́ẹ̀ lọ́kọ, tẹ́ ẹ bá nírú ẹni bẹ́ẹ̀ láya, ẹ nílò àkànṣe àánú àti oore ọ̀fẹ́ agbára gbà láti gbégbé ayé lọ́kọlá pẹ̀lúfẹ́ ẹni bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. gbọ́n tí kì í bá wá sọ olólùfẹ́ rẹ, tí kì í sì sọmọ rẹ, tí kì í sì ṣe ìyàwó rẹ, táṣìírí ẹ̀ bá tú, Ọlọ́run ni máa ń ṣèdájọ́ àwọn ọlọ́dàlẹ̀, Ọlọ́run nìkan ni máa ń ṣèdájọ́ ẹ̀. ṣùgbọ́n tó o bá jẹ́ pé ọ̀rẹ́ ni ẹni ẹ̀ ní fi sáàyè tẹ́ ẹ fi sí tẹ́lẹ̀ mọ́, torí tẹ́ ẹ bá fi sáàyè tẹ́ ẹ fi sí tẹ́lẹ̀, ní tó ṣe yẹn yóò sì tuntun ṣe. bẹ́ẹ̀ni Júdásì dalẹ̀ Jésù, Pétérù dalẹ̀ Jésù, ṣùgbọ́n Jésù gbàdúrà fẹ́ nìkan, ó mú ẹnìkan bọ̀ sípò. ẹni tó mú bọ̀ sípò yẹn torí pé òun máa ń tètè mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀. ẹ wo ìwé Òwe orí 28 ẹsẹ̀ 13, ó ní ẹnikẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní í ṣe rere. ó ní ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ tó sì kọ̀ọ́lẹ̀ yóò ra àánú. mo máa ń sọ sẹ́rí àánú Ọlọ́run gan kì í ṣe ọ̀pọ̀ ọ̀rọ̀ kù lọ́ bá dé. àánú Ọlọ́run náà lówó ìdíyelé. àánú kan wà tọ́lọ́run ṣe fún wa, àánú gbàlà tá a ní Ọlọ́run máa ṣe fún wa ní àsan kankan fún ọ. ó lè bí ọ ṣàánú fẹ́ni tí mi ọ ṣàánú fún ìkànnì ẹ. lẹ́yìn tó ra àánú ìgbàlà gbà, ó lè dalẹ̀ Jésù kó bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kó ra àánú gbà, wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. ó ní ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní í ṣe rere, ṣùgbọ́n ẹnikẹ́ni tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn tó sì kọ̀ sílẹ̀, Olúwa ni yóò ra àánú. ẹni tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a sì rí pé n tó sọ pé òun ṣe yẹn, a dẹ̀ rí pé lóòótọ́ ó ríra ẹ̀, á mú padà bọ̀ sípò. torí tá à ń pè ní ìlàjà ní ìmúpadàbọ̀sípò bí a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ òní lórúkọ Jésù. yóò dára fún wa, òye yóò yí wájú bí a ti sọ yìí lọ. ìbéèrè mìíràn ni pé kí ni Bíbélì sọ nípa níní àjọṣepọ̀ tó lera tó sì lágbára. bẹ́ẹ̀ ni bí ọmọ Ọlọ́run tí a jẹ́, a nílò àjọṣepọ̀. àkísọ́ Ọlọ́run nìkan là á bá ṣe pọ̀, à á bá èèyàn ṣe pọ̀. kì í ṣe àwọn ọmọ ìyá wa nìkan dàbá wọn, à á bá àwọn arákùnrin ṣe pọ̀, à á bá àwọn arábìnrin ṣe pọ̀. à á ní ọ̀rẹ́, ó yẹ ká lọ́rẹ̀ẹ́. mo máa ń gbọ́ táwọn ọmọ Ọlọ́run kan sọ pé òun ò lọ́rẹ̀ẹ́, òun ò lọ́ta, irọ́ lẹ̀ ń pa. bẹ́ẹ̀ ni tó o bá lọ́rẹ̀ẹ́, èèyàn burúkú ni ọ́. má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn ẹ́ jẹ, ó tọ́ mo sọ fún ẹ̀yin. tọ́lọ́run ọ̀run gan tó bá ní èèyàn lọ́rẹ̀ẹ́, ó léèyàn ọ̀dá ni àní ṣé wọ́n mọ̀ èèyàn tọ́lọ́run ni. Ọlọ́run ọ̀run ó ń bá èèyàn ṣe pọ̀. ó ní ọ̀rẹ́ nínú Abraham. Jésù ní ọ̀rẹ́ nínú àwọn ọmọ ẹ̀yìn. ó sọ fún wọn ní John 15:14, ó lọ́rẹ̀ẹ́ mi lẹ́yìn ṣe ẹ bá ṣe tí mo pa láṣẹ fún yín. tó o bá ti lọ́rẹ̀ẹ́, tó lẹ́ni kankan tí wàá ti ẹjọ́ lájọṣepọ̀ tó gún mọ́rán, má jẹ́ kí wọ́n tàn ẹ́ jẹ, ẹni bí ni ẹ́. bẹ́ẹ̀ Ọlọ́run dá wa ní ẹ̀dá tó ń bára wa ṣe pọ̀. ara àwọn ọ̀ràn tá à ń dárí tẹ́lómíà ní olọ́kọ òbọ́kọ wọn ṣe pọ̀. ẹlòmíì níyàwó, òun àtìyàwó yẹn ò kì í ṣàṣepọ̀. àṣepọ̀ tá à ń sọ yìí, àjọṣepọ̀ ìbára ẹni dọ́rẹ̀ẹ́, kì í ṣe kí ká máa gúnra wa bí àwọn ẹranko tí ò níyè nú. ìbáṣepọ̀ báwo mo sì lè ní ìbáṣepọ̀ tó lera. àkọ́kọ́ ni wípé ìwọ fúnra ara rẹ kọ́kọ́ jẹ́ ẹni tó jíire. o lè lọ́kàn burúkú kó o ní ọ̀rẹ́. tó bá lọ́kàn burúkú, gbogbo èèyàn tó bá yí ẹ kánú wa máa fura sí. ẹni fẹ́ ṣe ẹ́ lóore gan, wà ní kó fẹ́ gbogbo ẹni. kí ló jẹ́ ẹni bí máa rèrò bí ni. ẹni bí máa rèrò bí ni. ìwọ gangan fúnra rẹ o kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni rere, o gbọ́dọ̀ jẹ́ èèyàn gidi. tó o bá jẹ́ èèyàn gidi, wà wá mọ iye èèyàn. tẹ́ ẹ bá ti rí àwọn èèyàn burúkú ni wọn kì í mọ iye èèyàn. tó o bá jẹ́ èèyàn gidi, wà á mọ iye èèyàn,
wàá fẹ́ràn èèyàn, wàá bu ọlá fún èèyàn. O lè bu ọlá fún èèyàn. Kí ló ń bẹ nínú àjọṣepọ̀? Nǹkan mẹ́ta ló ṣe gbòógì. Àwòmọ́ni mẹ́ta la máa rí nínú àjọṣepọ̀. Àkọ́kọ́ òun ni ká nà tán. Ìkejì òun ni ká jẹ́ olóòótọ́. Ìkẹta òun ni ká bu ọlá fún ni. Nínà tán ni pé kó o jẹ́ èèyàn kan tí a lè rí inú ẹ̀. Kó o má jẹ́ èèyàn kọ̀rọ̀ yín. Kó o má jẹ́ ọ̀gá lẹ́dàá. Àwọn tí ẹjọ́ ń lọ ṣọ́ọ̀ṣì, ta ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà? Àwọn tó ń bá gbé, ẹlòmíì gan bímọ, àwọn ọmọ rẹ̀ gan ọmọ inú ẹ̀, ó sì lọ́mọ Ọlọ́run ló ní ìránṣẹ́ Ọlọ́run lò. Ìkejì ni pé ẹni ọba wa náà tán fún, ó gbọ́dọ̀ lè jó lóòótọ́, ẹni ìdúró ṣinṣin. Wàá wá jẹ́ ẹni tó ń bu ọlá fún èèyàn, tó ń bọ̀wọ̀ fún èèyàn, ní tó ń bí ọ̀rẹ́ ni ẹ. Tó o bá ti jẹ́ èèyàn gidi, tó o bá wá lọ́rẹ̀ẹ́, ìwọ náà gbàdúrà Ọlọ́run, torí pé wọ́n yìí fipá báyàn ṣe pọ̀. Ọlọ́run ò fẹ́ ká fipá báyàn ṣe pọ̀. Ọlọ́run ó mú àwọn èèyàn kan wá síwájú ẹ̀. Ó bá tí wọ́n bá dẹ̀ wá, kí ṣe tí mo fẹ́ rí gbà lọ́wọ́ eléyìí, kí lèmi lè ṣe fún ẹni yìí ni. Ó bá fẹ́ jẹ́ ẹni tí ó lájọṣepọ̀ tó jíire o, àkọ́kọ́ jẹ́ èèyàn gidi fúnra rẹ̀, jẹ́ èèyàn rẹ̀. Ìkejì, fẹ́ràn èèyàn, mọyì èèyàn. Ìkẹta ni pé kó wá gbàdúrà. Tó bá wá gbàdúrà, ẹni tọ́lọ́run bá mú wá fún ẹ, kí ìwọ náà lọ́kàn wípé Olúwa mú ẹni wá fún mi. Mo fẹ́ fi oore Ọlọ́run hàn, mo fẹ́ fi ìgbé ayé Ọlọ́run hàn ẹni, kì í ṣe pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀. Ẹ lè jẹ́ alárìíjẹ tàbá fò mọ́. Kó jẹ́ pé ntẹ́ jẹnu èèyàn àti abẹ́ ntẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́ ń wá kẹ́ lájọṣepọ̀ tó gún mọ́ rẹ̀. Àdúrà mi ni pé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àwọn nǹkan tá à ń sọ yìí yóò jẹ́ ìgbé ayé yín. Ẹ ní máa sọ pé máa gbá ọ̀rọ̀ tá à ń sọ yìí, sọ̀rọ̀ àdúrà o. Jẹ́ èèyàn rẹ ni o. O lè jọmọ Ọlọ́run kó má jẹ́ èèyàn gidi. Tó o bá ti bá àyàn ṣepọ̀, tó o lájọṣepọ̀, tó o lẹ́ni kan tí wàá ti ẹjọ́ wọléwọ̀de, ẹni bí ni ẹ́, èèyàn burúkú ni ẹ́. A ní Ọlọ́run ọ̀run gan. Ó ní ọ̀rẹ́ inú Abraham, Jésù, ó ní ọ̀rẹ́ nínú àwọn ọmọ ẹ̀yìn. Kí ló dé tí wò ní lọ́rẹ̀ẹ́? Lórí tó ní lọ́rẹ̀ẹ́. Ọlọ́run tó wá fún ẹ lọ́kọ, ó tún bá ṣọ̀rẹ́. Ọlọ́run tó fún ẹ láya, ó bá ṣọ̀rẹ́. Ọlọ́run tó fún ẹ láwọn ọmọ, ìwà àtàwọn ọmọ náà ń ṣọ̀tá. Irú ayé wo lọ́wọ́ wá yẹn? Ó yẹ kó ronú pọ̀ àdáhùn, torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ìbéèrè mìíràn ni pé kí ni Bíbélì sọ nípa èrèdí ìwàsáyé àti ìpè? Èrèdí ìwàsáyé àti ìpè. Kò sí ẹni tọ́lọ́run dá ní wa tí ò ní èrèdí kan tó fi dá wa. Ẹ̀dá wa sọ nípa èrèdí, àyànmọ́, ìpè Ọlọ́run. Ìpè Ọlọ́run, àyànmọ́, èrèdí. Ó fẹ́ jọra wọn. Iṣẹ́ tó Olúwa yàn mí nínú àánú rẹ̀. Ntí Ọlọ́run fẹ́ kí n fi ayé mi ṣe. Ṣé gbogbo wa pátápátá ló ní Ọlọ́run ní nǹkan tó fẹ́ ká fàyè wa ṣe? Torí pé kò sí nǹkan tọ́lọ́run dá tí Ọlọ́run ò ní èrèdí tó fi dá. Kò sí nǹkan téèyàn gan ṣe tí ò ní èrèdí. Gbogbo nǹkan tá à ń lò ni àwọn tó dá wọn ó ní ìdí tí wọ́n fi dá. Ẹ̀yin lẹ máa wá ṣàwárí Olúwa èrèdí kí ló fi rán mi wá sáyé. Èrè tó fi rán ẹ wá sáyé yẹn náà ní iṣẹ́ tó rán ẹ láàyò, ẹni tó fẹ́ kó o jẹ́ àti tó fẹ́ kó o ṣe. Bẹ́ẹ̀ ni ẹni tí Ọlọ́run fẹ́ kó o jẹ́ àti iṣẹ́ tó fẹ́ kó o ṣe. Ó sọ fún Jeremáyà, ó ní mo ti yàn ẹ́ ní wòlíì. Bẹ́ẹ̀ ni mo yàn ẹ́ ní wòlíì. Abraham, ó ní bàbá orílẹ̀-èdè ni wọ́n. Ọlọ́run pé Abraham kó lè dá orílẹ̀-èdè kan lẹ̀ fún, kó sì di bàbá àwọn orílẹ̀-èdè. Jésù Kristi wá sáyé láti wá jẹ́ olùgbàlà. Kí náà torí ẹ̀ rán Mósè, kí Mósè lè jẹ́ olùgbàlà fún Ísírẹ́lì tí ó kó wọn jáde kúrò ní oko ẹrú. Ìwọ ni wàá béèrè lọ́wọ́, ó lè mọ̀ láìsí Ọlọ́run. Kò sí ilé ìwé kan tán tí ń kọ́ èèyàn ibi téèyàn ti mọ èrèdí ìwàsáyé. Ọ̀dọ̀ Ọlọ́run ni wàá lọ. Ọlọ́run tó dá ẹ wá sáyé, ní tó fẹ́ kó jẹ́, tó fẹ́ kó bẹ̀rẹ̀ náà ń pè ní ìpè. Òun náà ní iṣẹ́ tí Ọlọ́run yàn fún ẹ láàyò.
Ọlọ́run á dẹ̀ sọ fún ẹ pé tí mo fẹ́ kó o ṣe rèé. Nígbà Pọ́ọ̀lù tó jẹ́ Sọ́ọ̀lù, nígbà òun jẹ́ Sọ́ọ̀lù, in tó wáyé wá ṣe in ló ń gbógun tì. Oníwàásù ni, àpọ́stélì ni, olùkọ́ni ni. In tó wá ṣe ẹni tí ó máa wàásù ìyìn rere tí ó sì kú yóò jìyà nítorí iṣẹ́ in tẹ́tán ni kó wá ṣe láyé yẹn iná ló dẹ̀ gbógun tì. Bí èṣù ti máa ń ṣe ni ẹ̀yìn tán bá ní kéèyàn wá ṣe láyé èèyàn lè kórìíra ẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé bọ́ọ̀ bá dọmọ Ọlọ́run ọ̀rọ̀ pé mo fẹ́ máyàn mọ́ṣẹ́ kò lè ṣeé ṣe. Ntí ó kọ́kọ́ ṣẹlẹ̀ sí ẹ kó o tó lè mú àyàn mọ́ṣẹ́, kó o tó lè mú èrèdí ìwàsáyé ẹ̀ṣẹ̀ ni pé wàá kọ́kọ́ di ọmọ Ọlọ́run, wàá di ẹni ìgbàlà. Bọ́ọ̀ bá di ẹni ìgbàlà wọ́n sọ ẹ́ di ọmọ ẹ̀yìn ẹ̀ pé wọ́n ṣe ayé ẹ lọ́jọ́ fún tí Ọlọ́run fẹ́ fi ayé ẹ ṣe àti fún iṣẹ́ tó fẹ́ lò ẹ́ fún. Ẹ jẹ́ kí n parí ẹ̀ pẹ̀lú ìbéèrè tí ó kẹ́yìn bí pé kí ni Bíbélì sọ nípa bí obìnrin yóò ṣe ṣẹ̀tọ́ gẹ́gẹ́ bí ìyàwó, ìyá àti obìnrin lẹ́nu iṣẹ́. Àwọn obìnrin kan wọ́n rí àánú gbà tí wọ́n rí ọ̀pọ̀ nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe pé wọ́n jẹ́ ọmọ fún bàbá àti ìyá kan nìkan ni. Wọ́n tún jẹ́ obìnrin kan tó gbámúṣé lẹ́nu iṣẹ́. Wọ́n tún jẹ́ aya, wọ́n tún jẹ́ ìyá. Wọ́n ní bó o ní èèyàn ti ṣe lè ṣe é tí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ tí ó fi lè kó gbòjá bí ìyàwó lọ́ọ̀dẹ ọkọ, bí ìyá lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ àti bí akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ nínú iṣẹ́ tí ó yàn láàyò. Pàápàá tó bá ti jẹ́ ní tí Ọlọ́run ti gbéga níbi iṣẹ́. Téèyàn bá sì ti di ọ̀gá lẹ́nu iṣẹ́, àwọn iṣẹ́ á pọ̀ fún tí ó máa ń ṣe àwọn ìpàdé onírúurú. Bó ló ṣe lè ṣe tí àwọn nǹkan wọ̀nyí tí ó fi jọra wọn, tí kan ò ní jìyà, tí kan ò ní jẹ́ pé yóò máa rí ṣíṣe, tí kan ó wà jẹ́ pé kò ní rí ṣíṣe. Ohun tí mo fẹ́ sọ fún irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ó ní pé wọ́n nílò ẹ̀mí mímọ́ láti tọ́ wọn. Obìnrin tí ó bá lè ṣe ẹ̀tọ́ sí àwọn onípòjìpò ipò tí a tò sí bí aya, bí ìyá, bí ọ̀gá tó kọ́ṣẹ́ mọṣẹ́ lẹ́nu iṣẹ́ tí kankan ò ní wọ́lẹ̀. Tí mo fẹ́ gba àwọn èèyàn bẹ́ẹ̀ níyànjú tí Bíbélì sọ tí ó lè ràn wọ́n lọ́wọ́ òun náà ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ló máa ń fi òye ohun gbogbo yé ni. Ẹ̀mí mímọ́ ó mọ ohun tó yẹ kí obìnrin ó ṣe gẹ́gẹ́ bí aya, pàápàá tó máa ṣe tí ó tẹ́ ọkọ ẹ̀ lọ́rùn. Ẹ̀mí mímọ́ ló mọ ọgbọ́n àti tí ó yẹ kí obìnrin ó ṣe tí yóò fi lè jẹ́ ìyá rere fún àwọn ọmọ rẹ̀. Ẹ̀mí mímọ́ ni yóò tọ́ arábìnrin yìí láti gbé ìgbé ayé tó tọ́ àti sí àwọn ojúṣe rẹ̀ bí aya sí ọkọ rẹ̀. Ẹ̀mí mímọ́ kan náà ni ó tọ́, náà ni ó sì tún ràn án lọ́wọ́ láti ṣojúṣe rẹ̀ sí àwọn ọmọ rẹ̀. Àti ẹ̀mí mímọ́ náà ni ó ràn án lọ́wọ́ níbi iṣẹ́ tó yàn láàyò yẹn gan tó ti ya kọ́ṣẹ́mọṣẹ́ tí a fi gbé ga nídìí ẹ̀. Àwọn ojúṣe tó yọ bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ náà ni yóò tọ́, yóò sì ràn án lọ́wọ́. Tí a bá máa ń tẹ̀lé ẹ̀mí mímọ́ tí a sì máa ń gbọ́ràn sí ìtọ́ni ẹ̀mí mímọ́, mo fẹ́ kó fi dá ẹ̀yin àyànfẹ́ lójú pé ọ̀pọ̀ nǹkan tí à ń rù bí ẹrù tó fẹ́ gbó wa ò ní ẹ̀mí máa gbé fúyẹ́. Mo rọ àwọn arábìnrin wa wípé ẹ̀mí mímọ́ tó ń gbé nínú yẹn ẹ máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀, ẹ sì máa béèrè ìtọ́ni lọ́wọ́ ẹ̀. Báwo mo ṣe fẹ́ ṣe? Ẹ sì máa béèrè kó bá yín ṣètò ayé yín. Ẹ̀mí mímọ́ á ràn mí lọ́wọ́. Mo fẹ́ ṣètò àtẹ ètò bí mo sì fẹ́ máa lo àkókò mi. Ẹ̀mí mímọ́ mo nílò ìrànlọ́wọ́ rẹ̀. Ẹ mú bírò, ẹ sì mú tẹ́ fi ṣe gègé wákàtí mi. Báwo ni mò ń wà níbi iṣẹ́? Báwo máa kó ibi iṣẹ́? Gbà tó bá kù yẹn, báwo máa ṣe ojúṣe gẹ́gẹ́ bí aya? Báwo ló ṣe kí n ṣe? Tí a bá béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́, ẹ ó rí wípé àṣeyọrí dájú. Kò sí kankan nínú àwọn ààyè àti ipò tí Ọlọ́run fi fún yín nínú àánú rẹ̀ tí kankan bẹ́ẹ̀ ò ní wọlé. Àṣeyọrí ó sì jẹ́ ti bó ṣe rí ní ẹ̀yin àyànfẹ́. Tí ẹ bá ní ìbéèrè tí ó tún wà ní ọkàn yín, ẹ rí pé ẹ kọ wọ́n jáde fún wa. Ẹ fi sínú abala àríwísí bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ. A ó dá yín lóhùn àwọn ìbéèrè yẹn.
yóò dára fún yín ní orúkọ Jésù Kristi.